ìwà pálapàla inú ṣọ́ọ̀ṣì làwọn eléyìí ti ń ṣe kinní fúnra wọn. iléeṣẹ́ ọlọ́pàá agbègbè Maiduguri láwọn ti fọwọ́ òfin mú àwọn olólùfẹ́ méjì kan, abilékọ Khadija Adam tó ń gbé lágbègbè Ngomari àti ọ̀gbẹ́ni Kaka Aliu Umar tó ń gbé lágbègbè Damboa nílùú Maiduguri kan náà lọ́jọ́ ajé Monday ọjọ́ 12 oṣù kejì ọdún 2024 yìí lásìkò táwọn méjèèjì ń bára wọn sùn nínú ṣọ́ọ̀ṣì kan tí wọ́n ń pè ní All Saints Protestant Church tó wà nínú ọgbà iléeṣẹ́ ọlọ́pàá Maiduguri. Aláròyé gbọ́ pé ní nǹkan bíi aago 12:20 ọjọ́ ajé yìí làwọn olólùfẹ́ méjì ọ̀hún bẹ̀rẹ̀ sí bára wọn sùn nínú ṣọ́ọ̀ṣì ọ̀hún. Ariwo burúkú táwọn méjèèjì ń pa lásìkò tí wọ́n ń ṣe yùnkẹ́yùnkẹ́ lọ́wọ́ ló mú kí olùṣọ́ àgbà ìjọ ọ̀hún ẹni ọ̀wọ̀ Danjuma Adamu yọjú síbi tí wọ́n wà láti wo ohun tí àwọn èèyàn náà ń ṣe tí ariwo fi gbalẹ̀ kan tó bẹ́ẹ̀. Ṣe lẹ́nu yà á gidigidi nígbà tó rí àwọn méjèèjì níhòòhò ọmọlúàbí tí wọ́n ń làágùn kíkankíkan lórí ara wọn. Lójú ẹsẹ̀ ni wọ́n ti ránṣẹ́ pé àwọn ọlọ́pàá pé kí wọ́n wá fọwọ́ òfin mú wọn. Lásìkò tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ abilékọ Khadija ló jẹ́wọ́ pé $1,000 lówó tí ọ̀gbẹ́ni Kaka fóun láti bóun sùn àti pé ìlérí tó ṣe fóun ni pé kíákíá lòun máa tètè ṣetán tí ẹnìkankan kò sì ní mọ̀ sí i. Àwọn ọlọ́pàá agbègbè náà ti ju àwọn olólùfẹ́ méjèèjì ọ̀hún ṣàhámọ́ wọn báyìí tí wọ́n sì sọ pé àwọn máa pè wọ́n lẹ́jọ́ lórí ohun tí wọ́n ń ṣe nínú ṣọ́ọ̀ṣì ọ̀hún nítorí ohun tí kò bójúmu gbáà ni. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.